ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Ìjọba àpapọ̀ yóò ṣe ìrànwọ́ fún àwọn tó ń ta tòmátò àtata, kì í ṣe àkàrà nìkan. Oluremi Tinubu ṣàlàyé ọ̀rọ̀. Aya ààrẹ Nàìjíríà Sínátọ̀ Oluremi Tinubu ti sọ pé kì í ṣe àwọn tó ń ṣe okòwò àgbàdo àti àkàrà títà nìkan ní ìjọba àpapọ̀ fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún láti mú kí okòwò wọn gbòòrò sí i. Ó ní gbogbo àwọn ọlọ́jà tí wọ́n ń ta ata, tòmátò tó fi mọ́ bọ́ọ̀lì ní ìjọba Nàìjíríà ń fojú sọ́nà fún láti ró lágbára. Sínátọ̀ Tinubu ló sọ̀rọ̀ yìí lọ́jọ́ Ajé níbi ètò ìfilọ́lẹ̀ gbọ̀ngàn Abubakar Majaruna tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ sínú ọgbà ààfin Emir tìlú Adéjíà ní ìpínlẹ̀ Jigawa. Bí ẹ kò bá gbàgbé, lọ́sẹ̀ tó kọjá yìí ni aya rẹ̀ sọ pé okòwò tó dára ní àkàrà, kúlíkúlí àti àgbàdo sísun títà, àti pé ìjọba àpapọ̀ ń gbèrò láti ṣe ìrànwọ́ fún àwọn tó ń ṣiṣẹ́ náà. Kété tí Sínátọ̀ Tinubu mẹ́nubà ọ̀rọ̀ yìí ni àwọn ọmọ Nàìjíríà ti bẹ̀rẹ̀ sí bu ẹnu àtẹ́ lù tí wọ́n sì fi yé pé kò mọ ohun tó ń sọ. Nígbà tó ń dá àwọn tó ń bu ẹnu àtẹ́ lù ọ̀rọ̀ rẹ̀ lóhùn, Tinubu sọ pé ìjọba àpapọ̀ ti fi 100 mílíọ̀nù náírà ta ìpínlẹ̀ Jigawa lọ́rẹ láti fi ṣe ìrónilágbára fún 2,000 àwọn ọlọ́jà kéékèèké káàkiri ìpínlẹ̀ náà. Ó ní nítorí agbègbè tí a wà nípa nǹkan tó ń lọ, mo ti sọ fún aya gómìnà pé a ti fún ìpínlẹ̀ náà ní 100 mílíọ̀nù náírà láti fi ro 2,000 àwọn olókoòwò kéékèèké lágbára. Mo sì mọ̀ pé wọ́n sọ̀rọ̀ nípa àkàrà tí mo dárúkọ, kì í ṣe àkàrà nìkan a tún ní àwọn tó ń ta tòmátò, a ní bọ́ọ̀lì àti àwọn tó ń tata tó fi mọ́ ẹ̀fọn fún wa nínú ọjà. A máa tẹ̀síwájú láti máa ṣe ìrónilágbára fún wọn ká sì ṣe ìgbésókè fún okòwò àti ọrọ̀ ajé wọn. Ohun tí à ń ṣe nìyí. Ó sọ síwájú pé gbogbo àwọn tó bá ní àǹfààní sí ètò náà yóò gba 50 náírà láti ṣe ìgbélárugẹ fún okòwò wọn. À ń tẹ̀síwájú láti gbé ẹrù náà. A ní àkọsílẹ̀ 2,000 àwọn obìnrin tó wà ní ìlànà okòwò kéékèèké. Wọ́n máa gba 50 náírà láti mú ìdàgbàsókè bá okòwò wọn. Ó wá sọ pé gbogbo àwọn tí wọ́n bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ ọ̀hún kò ní dá ìjọba dúró láti tẹ̀síwájú nínú ìlànà ètò ìrónilágbára. Oluremi tẹ̀síwájú pé mo mọ̀ pé gbogbo àwọn tí ọ̀rọ̀ yìí kàn ni wọn yóò mọ rírì àǹfààní tuntun yìí, àti pé ọ̀rọ̀ kò bá kùn gbé tí àwọn èèyàn sọ sí wa kò ní dá wa dúró láti tẹ̀síwájú. Ṣùgbọ́n ṣá, à ń tẹ̀síwájú láti rí i dájú pé a dìde ìrànwọ́ fún àwọn èèyàn wa. Tinubu fi kún ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá mi. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube. Ó ní lọ sọ. Ṣé ní pọ́ńṣẹ́ ní gbogbo aláyé? Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.